tó bá gbé sí ẹnu tí n bá fún ẹ ní ìgbájúmọ́ ara mọ́tò Sidi ok oúnjẹ tá a ní kó lọ deliver kan ló wà lọ́wọ́ ẹ yìí oúnjẹ customer kí ló ṣẹlẹ̀. mo fẹ́ gbìyànjú láti tọ̀wọ̀ torí ìfẹ́ kí wọ́n jẹ méjì. ìwọ wá fẹ́ test májèlé ìwọ ní àǹtí májèlé àbí. ok èní kan ló bẹ̀rẹ̀ iṣẹ́ delivery job yìí ọ̀dà mi ló ti deliver lẹ́nu. alákọ̀ọ́kọ́ tí kọ̀ọ̀kan ti lè fa náà. ó ti yé mi ara fún mi náà ìgbà tó ti gba ọ̀dà tó ti tẹ́sẹ̀ tí rìn ẹ̀sẹ̀ ti yájọ àwọn tó kù lọ mú mọ̀ pé o ní àjẹ́ńdà mi o tó paná ojú kan bí ojú rúgà yẹn. Nylon company nylon tá a fi gbé oúnjẹ fún ẹ gan kọ́. mo ti sọnù. Sidi kí ló wá fẹ́ fi deliver oúnjẹ. black nylon. bẹ́ẹ̀ ni ó ní pépà kan tí ó wà lára nylon kan mo wá ní kí n yọyún kúrò wọ́n ti yàgbẹ́ sí ń bẹ̀ wọ́n àmọ́ nígbà tí mo rọ sí nylon ti jábọ̀ lára rẹ̀ wọ́n á gbé kí n mú black nylon kí n fura. bẹ́ẹ̀ ni yasin ìgbé òsì ní ara rẹ̀ fúnra mi gan ni mo dá ìgbé òsègbè kan mo sì yí nylon sódì pé kí n fi deliver rẹ̀. torí pé o fẹ́ tú oúnjẹ tá a páàkì láti taste. nígbà tí wọ́n ti fi sọ́lẹ́tì báńdì gbogbo rẹ̀. ló ṣe ba nylon company jẹ́ ok ó mọ bó ṣe dọ́ra gbé yìí náà báyìí wàá dọ́ra dìde sókè dàgbàsókè. ìdákùn má jẹ́ dìde báyìí. dàgbàsókè ní sọ́sọ́dọ̀ ọ̀gá náà. mo fẹ́ fomi fọwọ́. fọwọ́ kí ni o fẹ́ fọ evidence dànù o lè fọ evidence dànù ìwọ yìí dẹ́ ni guarantor báyìí tábà wà lọ fọlọ́pàá gbé guarantor ọmọ àdàbẹ́ ẹni pé yẹn ò wicked ìwọ gan lọ́lọ́pàá máa gbé tó bá wá jẹ́ pé ẹbọ la fi rán iṣẹ́ náà bí wàá ṣe jí ẹbọ jẹ lélẹ̀. yàtọ̀ egúnugún ni mo máa ń jẹ bọ̀. egúnugún awo ìsálàyé. bẹ́ẹ̀ ni mo máa ń jẹ bọ̀. ìdákùn gbogbo oúnjẹ yìí ni mo ti tọ́wọ̀ àmọ́ yìí tí ì taste ẹ̀yìn rẹ̀. ẹ̀yìn o fẹ́ taste ẹ̀yìn boiled egg o fẹ́ oúnjẹ tó bá wá gbé oúnjẹ yìí dọ́dọ̀ ẹni tó lo oúnjẹ tó ọ̀dà oúnjẹ tó wá rí i pé o ti fa tọ́kì yẹn náà o ti fa ya. bẹ́ẹ̀ni o ti fa tọ́kì ya. ẹ sọ pé ó dànù lọ́wọ́ mi. so ìgbà tó wá dànù ẹ̀yìn gíjẹ ẹ̀yìn dànù ó wá kú áàfù tọ́kì náà kú áàfù ṣí oúnjẹ yẹn mo fẹ́ wò ṣí Sidi o bó ṣe fa tọ́kì onítọ́kì.